ẹ̀yin àfáà orí social media àti ẹ̀yin oníṣẹ̀ṣe, àwọn àfáà tí wọ́n ń dìfẹ́ǹdì Muhammad àti Ọlọ́run Allah, àwọn oníṣẹ̀ṣe àwọn yẹn ń dìfẹ́ǹdì Ọbàtálá àti Olódùmarè. Ẹ wá bẹ̀rẹ̀ sí búra yín. Ṣé mọ̀ pé tẹ́nìkan bá sáré wá sí tó bá sọ fún gbogbo wa pé ǹjẹ́ a mọ̀ pé àwọn àfáà yẹn àtàwọn tó ń pera wọn lóníṣẹ̀ṣe yẹn pé orí gbogbo wọn ò pé? Ṣé mọ̀ pé òótọ́ lẹni yẹn sọ? Ó yẹ kí gbogbo wa believe ẹ̀. Màá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín ò le, but mo rí pé ignorant ni gbogbo yín, aláìmọ̀kan ni most of ẹ̀yin àfáà yẹn àti ẹ̀yin tẹ́ ń pera yín lóníṣẹ̀ṣe, àti èyí tó jáde tó lọ ń jó Quran, tó ń ṣépè fún Prophet Muhammad, tó ń ṣépè fún Ọlọ́run, tó ń ṣe gbogbo ẹ̀, kò ní dá fún kinní kan, tó ń ṣe gbogbo ẹ̀. Mo kàn fẹ́ sọ nǹkan kan fún wọn tiẹ̀ àtàwọn tó ń tẹ̀lé ẹni pé you have only succeeded in showing your stupidity. Ìwọ tó ń jó Quran kiri, because kò sí ní àtayébáyé tó bá jẹ́ pé kán jó Quran, kán bú ẹ̀sìn, kán ṣe gbogbo ẹ̀ ní ẹ̀sìn fi máa ń pọ́n ni. Kò yẹ kó sí Christianity mọ́, kò yẹ kó sí Islam mọ́, in fact kò yẹ kó sí abọ̀rìṣà mọ́. Torí àwọn ẹlẹ́sìn kan náà èpè tán ti ṣẹ́ fún àwọn abọ̀rìṣà. Bí ilé ayé ṣe máa lọ nìyẹn. It's either you learn how to live with it, do your best and leave the rest. O ò lè force èèyàn ṣe nǹkan tí ó fẹ́ ṣe. Ọlọ́run fúnra rẹ̀ ló dálé ayé. Ọlọ́run dẹ̀ sọ fún prophet ngbà yẹn tó fi tí prophet ń jíṣẹ́ fáwọn èèyàn pé ẹ má bú ẹ̀sìn tiwọn kó má bàa bú tiyín. Ẹ wo ọ̀rọ̀ tó ti jáde láti 1444 years ago. ẹ̀yin àfáà yìí mo rí pé opposite nǹkan tí Prophet Muhammad sọ gẹ́lẹ́ opposite ẹ̀ lẹ́ ń ṣe. Ẹ̀yin tẹ́ ń pera yín lóníṣẹ̀ṣe, opposite nǹkan tó wà nínú odù fa tí Ọbàtálá gbogbo nǹkan tó ṣe opposite ẹ̀ tí ẹ̀ mọ orúkọ ẹ̀sìn yín. Because tí n bá béèrè lọ́wọ́ ẹ̀sìn pé kí lorúkọ ẹ̀sìn tó bá sọ fún mi pé ìṣẹ̀ṣe ni, àmì pé orí ẹ̀ ò pé nìyẹn. Because ìṣẹ̀ṣe ò kí ń ṣe ẹ̀sìn, gbogbo ọmọ Yorùbá ló ní ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe pín sí ọ̀nà mẹ́ta péré. Ẹ̀sìn wà nínú ìṣẹ̀ṣe, èdè wà nínú ìṣẹ̀ṣe, then àṣà ó wà nínú ìṣẹ̀ṣe. Ó kó mẹ́tẹ̀ẹ̀ta dání ni. Mẹ́tẹ̀ẹ̀ta yìí wá ní àwọn àfáà kan ní wọ́n ń takò, ní wọ́n fẹ́ pa gbogbo ẹ̀ pátápátá. Now màá fẹ́ kọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àfáà yẹn. Now kí ni nǹkan tó kọ́ tiẹ̀? Àwọn èèyàn jáde wọ́n ń jà fún Yorùbá nation, wọ́n ń jà fún freedom ìran wọn. Nǹkan tó yẹ kí gbogbo àtẹlẹ́sìn àbáláyé, àtẹlẹ́sìn mùsùlùmí, àtẹlẹ́sìn Christian, tó yẹ kí everybody tó jẹ́ ọmọ Yorùbá kí gbogbo agbárùkù tì, everybody wá ń yọra ẹ̀. But wọ́n rí pé lórí àwọn nǹkan tó jẹ́ kí agitation yìí kó come to a standstill tí ò fi move ó pọ̀ gan. Lára ẹ̀ wà lọ́ra leadership agitation yìí, ó wà níbẹ̀ tí ò sí structure kankan, kò sí structure tá à ń tẹ̀lé, kò sí blueprint tó fi fàyè gba àgbà yahoo kan tó ń pè ní onítìrì tó fi wọlé, tó fi bẹ̀rẹ̀ kó àwọn sòfáyò kiri, àwọn òpònú tí wọ́n ń tẹ̀lé kiri, tó lóun ní interim government. That's another story for another day, because that woman supposed to be in prison by now. Ìlú tó lọ́ba tó níjòyè, Nigeria is a sovereign state. Tí èèyàn bá máa jà fún agitation, ó máa jà pẹ̀lú ọpọlọ pípé ni, pẹ̀lú òfin. Kì í ṣe pé wàá jáde wàá sọ pé ó ní interim government, ó ti ní by now ó yẹ kán ti gbé. Bóyá government wa mọ̀ ń pa ẹni o tó ń lò, because by now ìyẹn another time nìyẹn. Now ẹ̀yin àfáà yìí, àwọn èèyàn jáde wọ́n láwọn jà fún Yorùbá nation. Ìgbà tẹ́ máa kọ́kọ́ da gbogbo ẹ̀rù, ẹ̀yin àtọ́ oníṣẹ̀ṣe, ẹ̀yin lẹ́jọ́ dàrú o, but ẹ kàn wà lára nǹkan tó dàrú ni, kì í ṣe ẹ̀yin nìkan. Onítìrí factor wà ń bẹ̀, leadership factor wà ń bẹ̀, then Yorùbá factor gangan wà ń bẹ̀, inú ni bí ni ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún, ìyẹn náà wà ń bẹ̀. Bẹ́ẹ̀ máa kàn fẹ́ mú títí ẹ̀yin tẹ̀ ń búra yín, because òṣì tẹ́ ń ṣe kiri lórí social media ló ṣe jẹ́ kí a lot of people náà máa jáde sórí social media kó wá fẹ́ máa educate àwọn èèyàn, because táwọn èèyàn ò bá jáde láti wá máa correct rubbish tẹ́ ń ṣe, àìmọye àwọn èèyàn tí ò lè dánú rò, tó jẹ́ pé ọ̀rọ̀ yín
làwọn èèyàn máa tẹ̀lé. Ẹlòmíì ní ìṣẹ̀sìn yẹn wọ́n jàre wọ́n ti dàrú èwo tí ẹ̀ la fẹ́ ṣe báyìí, ẹlòmíì ò lè dànù rò. So ìgbà táwọn èèyàn sọ pé Yorùbá nation, àwọn òpònú kan dìde ní Ìwó wọn láwọn Islam nation làwọn. Ẹ jọ̀ọ́ tí ìbá ṣe pé orí èèyàn wà ní àtẹ́lẹsẹ̀ kéèyàn máa sọ pé tí wọ́n bá ti dárúkọ Yorùbá anything Yorùbá báyìí ẹ máa feel threatened. Most of ẹ̀yin àfáà alákatakítí yẹn kì í ṣe gbogbo àfáà ló máa ṣe bẹ́ẹ̀ yẹn o. Àwọn àfáà olórí pípé wà dáadáa, àwọn àgbà àfáà kan náà dẹ̀ wà tó yẹ pé àwọn kọ́kàn ju tọ́pìkì kan síta tó máa da gbogbo nǹkan rú tó máa wà controversial bí kan jáde kọ́kàn ní Ìlọrin ò kí ń ṣe ilẹ̀ Yorùbá o, akọ bẹ̀rẹ̀ wàhálà, àwọn èèyàn abẹ́rẹ́ máa pariwo lórí social media. Wọ́n tún lè jáde lẹ́ẹ̀kan náà kó tún sọ pé Ògbómọ̀ṣọ́ kì í ṣe ilẹ̀ Yorùbá o. Tí ọ̀dọ́ tí èèyàn bá sọ irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn academic exercise ni, we can't just criticize you outrightly. Lóòótọ́ ìtàn lè ti gbé wárí wípé Ṣọ̀ún kó tó lọ ṣẹ́gun Ẹlẹ́mọ̀ṣọ́ tó gbé orí ẹ̀ lọ sí ààfin tí wọ́n fi release ẹ̀ tán fún nílẹ̀ pé kó máa lọ sí ilẹ̀ báyìí, kò tí ì sí orúkọ tíbẹ̀ yẹn ń jẹ́ ńgbà yẹn. Orúkọ nǹkan tó ṣẹlẹ̀ excuse me, orúkọ nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn náà fi sọ pé Ṣọ̀ún ẹni tó gbé orí Ẹlẹ́mọ̀ṣọ́ náà fi ń pè bẹ̀ ní Ògbómọ̀ṣọ́, Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ kó tó di táìmù yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ìran míì ti ń lo bẹ̀rẹ̀. Tó bá jẹ́ yẹn ni àfáà yẹn fẹ́ mú jáde, dead story ni. Ó kàn lè wá sọ fún àfáà yẹn, a máa appreciate ìtàn yẹn wípé àwọn kan ti wà, not that you just come to social media Ògbómọ̀ṣọ́ kì í ṣe kinní kan. Tó bá jẹ́ àwọn kan ti lo bẹ̀ yẹn rí, no problem, ilé ayé ti wà tipẹ́. Ìran kan ló ń lo bì kan tán lé wọn kúrò. Àbújá tá à ń lò lẹ́nu wọ́n lé àwọn Gwari kúrò ń bẹ̀ nìyà, wọ́n lé wọn kúrò ń bẹ̀. So kí wá ní kẹ́yọ̀ kan ní kinní kan ṣe kinní kan. Why not come out? Ẹ ṣe gbogbo tíra yín, ẹ ṣe sí English, ẹ ṣe sí Yorùbá, ẹ jẹ́ káwọn èèyàn lọ máa learn látara nǹkan tí bàbá Adam táwa respect. Bàbá Adam yẹn ṣe tí bàbá yẹn ṣe, ẹ ṣe lọ translate gbogbo kinní sí English, ẹ jẹ́ kó wà ní gbogbo, kó wà online, kó wà l'Amazon, káwọn èèyàn máa rà á, kó máa ṣe kinní. Kì í ṣe pé kẹkàn wá ti bọnú library tí yín kẹkàn máa ka Arabic. Ṣé gbogbo èèyàn ló lè ka Arabic? Bàbá Adam yẹn, bàbá yẹn ṣiṣẹ́ débi pé wọ́n kọ ìtàn Yorùbá tí gbogbo èèyàn dẹ̀ mọ̀ pé ìtàn tí bàbá yìí kọ very authentic. Torí èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò bìlíìfù ìtàn ìjàpá àti Yánníbo Odùduwà wá látọ̀run ó mú chain kan wá, níbo ló ti rí chain? Ṣé ó mú chain yẹn wá látọ̀run ni àbí technology chain ti wà nígbà tí Odùduwà ń bọ̀, àbí kí ló ń ṣe yín ná? Takàn máa parọ́ ìtàn òṣì fún everybody. So kí n má waste time. Nísìn àwọn kan sọ pé Yorùbá tán bá tẹ̀ ti sọ Yorùbá báyìí, àwọn àfáà kan wà tó gbogbo nǹkan tí wọ́n fẹ́ gbọ́ nǹkan Yorùbá. Tó bá sọ pé àgọ́ onílé yìí o, àwọn àfáà yẹn lè ní èdè, mo ti rẹ́ nìkan tó sọ fún mi pé èdè àwọn ẹlẹ́bọ ni, èdè Yorùbá, ògidì Yorùbá. Ẹ wá fẹ́ máa force àwọn èèyàn láti máa sọ pé sàlámù aleikum. Kí ni ìtumọ̀ sàlámù aleikum? Ṣebí peace be unto you. Ṣé prophet gangan ló kọ́kọ́ bẹ̀rẹ̀ yìí? Ṣebí lára ìṣẹ̀ṣe àwọn Lárúbáwá, àwọn tó ń sin ẹbọ ńgbà yẹn, wọ́n máa ń kíra wọn bẹ́ẹ̀ pé àlàáfíà fún ẹ o. Ìgbà tó bá ní àgọ́ nílé, àlàáfíà fún onílé náà ní lọ bèrè túmọ̀. So ẹ wá fẹ́ máa mú ẹ̀sìn Lárúbáwá, àṣà Lárúbáwá, ẹ fẹ́ máa fi replace àṣà tiwa. Àṣà ò gbúdọ̀ replace àṣà, kó ní kálukú di àṣà ẹ̀ mú. Ẹ̀sìn la lè sọ pé ó wù mí kí n ṣe ẹ̀sìn yìí. Bí mo ti bá irú èmi ń sìn mùsùlùmí lèmi, mi lè force ẹni tó jẹ́ Christian láti máa ṣe ẹ̀sìn mi náà. Ó dẹ̀ lè force mi. Ẹ tó bá sọ pé ó fẹ́ máa ṣe ìṣẹ̀ṣe ẹ̀sìn Yorùbá tí kì í ṣe lára ìṣẹ̀ṣe náà ni, kì í ṣe òun gangan ló gbé ìṣẹ̀ṣe dání, ìṣẹ̀ṣe ló gbé ẹ̀sìn yẹn dání. Because tí n bá fẹ́ prove ẹ̀ fún yín, ẹ̀sìn wo ní Ọbàtálá ṣe? Kí lorúkọ ẹ̀sìn tó bá Ọbàtálá ṣe? Ẹ rí pé Ọbàtálá ò kì í ṣe abọ̀rìṣà. Ẹ̀yin tí àwọn tó wà lẹ́yìn ẹ̀ náà ń bọ nǹkan. Ọbàtálá tẹ bá lọ gbogbo dúfá tó bá ń kí Olódùmarè, kò kí òrìṣà míì, kò kí èèyàn pé ẹ forí balẹ̀ fẹ́yàn. Ẹ lọ́wọ́ gbogbo odù 256 yẹn jáde fún mi. Ibi tí Ọbàtálá ti forí balẹ̀ foríṣà, Olódùmarè ló máa ń kì. Tẹ bá dẹ̀ wo nínú gbogbo odùfá pátápátá tó bá ń kí odùfá, wọn kí Olódùmarè lọ sọ́dọ̀ ìyàwó rí, wọn kì í lọ sọ́dọ̀ ọmọ rí, wọn kì í lọ sọ́dọ̀ ọ̀rẹ́ rí. Gbogbo ibi tó máa ń kì lọ pé Olódùmarè kò sẹ́ni tó mọ ibi tó ti bẹ̀rẹ̀, kò dẹ̀ sẹ́ni tó mọ ibi tó máa parí sí. Ẹ jọ̀ọ́ kí ni definition Olódùmarè yẹn tó fi yàtọ̀ sí Allah tó wà nínú Quran?
the same definition. Okay, kí ni ìtumọ̀ olódù? Ẹni tí tó wá sọ pé ẹni tí ó ní odù tí kì í tán, tó wá sọ pé ẹni tó lówó àní olówó, ibi tí èdè Yorùbá yẹn ti pé olódù nìyẹn. Ẹni tó ní odù, what is odù? Odù is wisdom, the energy, the spiritual energy, ibi tí gbogbo nǹkan ti bẹ̀rẹ̀. Marry, ìjìnlẹ̀ Yorùbá ní two school of thoughts ló define marry yẹn. Àwọn kan define ẹ̀ pé nǹkan tí kì í tán, àwọn kan define ẹ̀ pé ibi tí gbogbo nǹkan máa pín sí. Tá bá wo méjèèjì náà the same thing náà ló parí sí pé ẹni tó ní wisdom tí kì í tán. Tẹ́ bá wo ní Quran wọ́n á ní all knowing. Kí ni definition yẹn fi yàtọ̀ sí ti Quran? Ìgbà tí Ọbàtálá tó wá jẹ́ pé Ọlọ́run ló ń sìn, kí ló dé tẹ̀yin wá fi lè forí balẹ̀ fóògùn, tẹ̀ ń forí balẹ̀ fún Ṣàngó, tẹ̀ ń forí balẹ̀ fọ́yà? Òrìṣà làwọn yẹn. They are not supreme being. So ó mì pé ẹ̀yin abọ̀rìṣà yẹn ẹ̀yin ti ṣe nǹkan tó against Ọbàtálá. Ọbàtálá kọ́ ló ní kẹ́ máa sin nǹkan o. Torí kí ni ìtumọ̀ òrìṣà? Ẹni òrìṣà dání, genius, àwọn strange people like Fẹlá Aníkúlápó, àwọn èèyàn tó yẹ pé wọ́n kàn wà blessed, wọ́n wà gifted látọ̀run wá. So tí Yorùbá tó wá nínú Yorùbá mythology, wọ́n ń pè àwọn kan ní irúnmọlẹ̀, wọ́n ń pè àwọn kan ní òrìṣà. Àwọn irúnmọlẹ̀ yẹn jẹ́ pé àwọn ẹ̀mí àìfojúrí tán ti wáyé. Àwọn kan lo àwọ̀ èèyàn, àwọn kan wọn lo àwọ̀ èèyàn, wọ́n kàn lè wọ́n educate àwọn òrìṣà. Àwọn wo làwọn òrìṣà ìgbà tó yìn lo ilé ayé tó jẹ́ pé wọ́n wà ní human form, wọ́n á máa educate wọn báwo lẹ ṣe lè ṣe technology eléyìí, agriculture báwo lẹ ṣe lè ṣe. Ìtorí ẹ̀ ló jẹ́ pé wọ́n dẹ̀ máa àwọn tí òrìṣà dání àwọn irúnmọlẹ̀ yẹn máa educate. Báwo ni ló jogún ẹ̀ lọ́wọ́ bàbá ẹ̀? Àwọn Ọbàtálá gbogbo 256 odù yẹn ta ló kọ? Ṣèbóríṣà lọ́bàtálá, èèyàn bíi tiwa nínà, ta ló kọ́ gbogbo kíní ẹ̀? So tẹ́ bá wò dáadáa, tẹ́ bá gbé lọ sí ọ̀dọ̀ àwọn Christian, àwọn yẹn á sọ pé wọ́n ti sọ̀rọ̀ yẹn rí pé fallen angels, bí àwọn fallen angels wọ́n wà spiritually stronger ju àwọn tó wà ń bẹ̀ lọ. So wọ́n ní àwọn nǹkan tán ṣe, so irú wọn náà descent ńgbà yẹn. So gbogbo kíní ẹ̀ wà interwoven, but kì í ṣe nǹkan tí n fẹ́ mú jáde. Ẹ̀yin tẹ́ ń bára yín jà, tẹ́ ẹ̀ mọ nǹkan tẹ́ ń ṣe, ẹ wá gbé Islam, ẹ wá máa ṣe gbàgbós. Ẹnìkan tí ẹ jáde òun fẹ́ lọ arrest. Who gave you the authority to go and arrest somebody? Who gave you the authority? Ṣé wọ́n ń jà fún ìwọ ní àbúrò Muhammad? Ó ní ẹni tó bá mọ ibi tó wà. Mo ti gbọ́ pé ó tún fi ransoms. Who are you? Tóun ló fẹ́ lọ arrest ẹnìkan tó lọ jókòó rẹ̀ hàn. Èyí tẹ́yìn gan ti ṣe lórí social media, ṣé kò tó kí àwọn èèyàn gan máa fi yín máa ṣe ẹlẹ́yà? Èyí tẹ́yìn gan ti ṣe fúnra yín, ẹ̀yin àfáà tẹ́yìn gbọ́ ìjà ní láàrin every time. Gbogbo 2-3 years ago yẹn rádaràdà lẹ kàn ṣe lórí social media. Ẹ̀sìn wa ló dájú, ẹ̀sìn ẹ wá tún pín Islam ẹ pín síbi 2 sí 3. So gbogbo kíní yìí ẹ̀yin yìí náà lẹ dá gbogbo Yorùbá nation. Ìgbà tí wọ́n tún mú Sunday Igboho tí wọ́n tiẹ̀ tí mú ìgbà tó kọ́ kúrò tó lọ sí Kútọ́nù, ẹnu àwọn àfáà mo ti kọ́kọ́ gbọ́. Ṣèbó lóun lóògùn ni, ó ṣe sá lọ sí Kútọ́nù, ó ṣe kíní kò ṣe dúró. Ṣé Prophet Muhammad náà sá kúrò Mẹ́kà lọ sí Mọ̀dínà? Ẹ ṣe máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ò ní làákàyè. Èèyàn ìjọba ó fẹ́ múyàn, gbogbo ìlú dìtẹ̀. Ẹ mọ̀ pé gbogbo ìlú ló dìtẹ̀ sí against mine. Ẹ̀yin tẹ̀dẹ̀ ń pariwo kíní yìí náà ní nǹkan kan tẹ́ fẹ́ ṣe. Tí wọ́n bá ti pa ọmọ Yorùbá tán gé orí ẹ̀ tán ṣù ẹ̀ ló táwọn terrorist yẹn ṣe kíní ní jáde sọ̀rọ̀. Àfi bíi pé ẹ̀yin gan inú yín ń dùn pé bọ́ yẹn ń pa àwọn ọmọ Yorùbá, torí gbogbo nǹkan Yorùbá báyìí inú yín ò ń dùn sí. Ẹ̀yin náà lẹ máa ní pé kí ọmọ má kúnlẹ̀ fún bàbá ẹ̀. Gbogbo nǹkan tọ́lọ́run gan, ìgbà tọ́lọ́run sọ pé kí Adam, kí gbogbo àwọn angel kan tẹríba fún Adam, ṣèbí dọ̀bálẹ̀ ló ní kan ṣe. Ṣé ó ní kan worship Adam ni? Ó ní kan nínú ṣèbí ẹ̀yin mọ̀ ń pa kéwù dáadáa. Tó bá sọ pé sùjádà ó wà ambiguous. Ìkan wà ń bẹ̀ láti sin Ọlọ́run, láti gesticulate to show respect ni. Ẹ wá wo ìgbà tí ìṣẹ̀ṣe Yorùbá ti ń lorú ẹ̀ ti pẹ́. Kì í ṣe Islam ló gbé prostration wá fún Yorùbá ti ń lò ti pẹ́.
ṣé Yorùbá ka Quran ló fi mọ̀ pé ó yẹ kí ẹni tí ò tó yàn kó máa dọ̀bálẹ̀ fún yàn? Ó show respect ni. Ẹ̀yin wá sọ gbogbo ẹ̀ dàrú, ẹ̀yin ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ kó kàn máa ṣe salam aleikum. Ṣé èdè ṣé lára culture tiwa ni salam aleikum? Kọ́ mo máa lè tẹríba fún ìyẹn I don't want to join issues with gbogbo nonsense ten ṣe yẹn. Gbogbo nǹkan Yorùbá pátápátá ẹ̀ tí ẹ fẹ́ gbọ́. Ọlọ́run wá mú yín Quran Yorùbá tó translate lédè Yorùbá wá torí Ọlọ́run wá àwọn àfáà olóríire wọ́n pọ̀ kì í ṣe ń játijàti. Ṣé tẹ́ bá tẹ̀ ti ka Quran tẹ́ bá ti ṣe wòlímọ̀ ẹ ti máa ń sọra yín di scholar. You are not scholars, you are just students of Arabic language. We have Arabic education, we have Islamic education. Tẹ́yìn bá ti ní Arabic education ẹ̀ tún ní ìmọ̀tán wípé mo kọ́ èdè lẹ́lọ́kọ̀nà ó kàn kọ́ Arabic ni. You are educated in Arabic language, that's all. So torí pé o ti lè ka Quran tẹ́ bá ti àwùsùbí láìmínà ṣẹ́ tẹ́ bá ti bẹ̀rẹ̀ yẹn bá ẹ ti bìlí pé kò sí ẹ ti jẹ́ authority nínú Islam. Who are you láti come out láti máa sọ nǹkan fún anybody? Ayé ti di ayé everybody ń ṣe research, ẹnìkan ò lè tán ẹnì kankan. So torí ẹ̀ Yorùbá nation yìí ẹ̀yin gangan lẹ fi gbogbo ẹ̀ lẹ da gbogbo ẹ̀rù. Now àwọn nísìn gbogbo ẹ̀sìn tá a ti ẹ̀yìn tẹ́ tí gbogbo wa sọ pé everybody gbà, àwọn Christian wa àwọn tó pera àwọn tó ń ṣe abọ̀rìṣà ni mo kọ àwọn yẹn sí wọn ń ṣe ìṣẹ̀ṣe o, abọ̀rìṣà ni wọ́n. ẹni tó ń forí balẹ̀ fún Ṣàngó tó ń forí balẹ̀ abọ̀rìṣà làwọn yẹn. So now prophet kí ni ìdí táwọn èèyàn fi ń join ni? Gbogbo prophet kì í ṣe Muhammad nìkan àti Jésù àti Moses. Kí ni àwọn èèyàn fi ń gba ẹ̀sìn lọ́wọ́ wọn tó ń fi sọ pé mo fẹ́ máa ṣe ẹ̀sìn ẹ? Ṣebí ìwà àwọn prophet ni? Prophet mélòó lẹ gbọ́ pé ó fi fọ́ọ̀sì máwọn èèyàn? Ẹ̀sìn ló ìwà ànábì ìwà prophet Muhammad làwọn èèyàn ń rí lára ẹ̀ tó fi ń tẹ̀lé. Kì í ṣe pé ó sọ pé tó o bá fi lè ṣe Islam àmà pa ẹ́ dànù. Gbogbo ogun tí àwọn èèyàn pariwo tó ń pariwo wọ́n jagun wọ́n ṣe kinní kan báyìí. Ṣe báwọn aráàlú ní nǹkan táwọn bàbá wọn ti ń ṣe téèyàn wá sọ fún yín pé ẹ má ṣe mọ́ o, ẹ máa sin Ọlọ́run, gbogbo òrìṣà yẹn lọ dànù. Ṣó easy ni? Àwọn èèyàn gangan ló ń pa wọ́n. Àwọn èèyàn ìgbà tó ń pa wọ́n tó dé ju góńgó tí Ọlọ́run fún òun náà ní mẹ́sẹ̀ pé tó bá jẹ́ kó máa kọ́ wá kàn pa yín tán retaliate. Bó ṣe jẹ́ gangan nìyẹn. I don't want to move into that. So ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin àbúrò Ọ̀rúnmìlà àbúrò Ṣàngó ẹ̀sìn ẹ kò ń ṣe ìṣẹ̀ṣe. Padà lọ bá àwọn bàbá yín tó ń pariwo yẹn àtẹ̀yìn yòókù. Bàbá kan wà tó yẹ pé I so much love that man. Ẹ lè rí bàbá yẹn kó kàn jáde kó kàn torí àwọn yẹn náà mọ ìtumọ̀ Yorùbá. Number one Ifá priest in the whole world, Yẹmí Ẹlẹ́bùúbọn. Ìjọ́ wo lẹ ti gbọ́ kí bàbá yẹn jáde kó máa ṣe anyhow? Ẹ̀yin tẹ́ mọ̀ kankan nínú kinní èyí tó ń pariwo òun oníṣẹ̀ṣe àtàwọn tó ń ṣe kinní ó du fámìlì gan lóhùn. Kò sí yàtọ̀ nínú ìwọ àtàwọn àfáà tó ń pariwo kinní báyìí. Kò sí yàtọ̀ nínú yín. Ẹ kàn tẹ́kì ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ó du fámìlì ló mọ̀. Ògùn mélòó ló mọ̀? Ṣebí nǹkan tí kí n padà sọ́dọ̀ àwọn àfáà yẹn tó máa sọ pé ògùn kí ni ẹ̀sìn wá ṣe fún wa? Ẹ̀sìn kàn máa wá moderate nǹkan tá à ń ṣe ni. Ẹ̀sìn ò gba culture lọ́wọ́ wa. Ẹ̀sìn ló kàn máa wọ pé nínú eléyìí ẹ máa ṣe eléyìí lọ. Eléyìí excuse me eléyìí ẹ má ṣe mọ́. So gbogbo kíní yóò kì í ṣe kẹkàn máa kẹwàá nullify gbogbo kí èèyàn máa wọ́n sọ pé abatu sada kíní kan àwọn ewéko àwọn síìdì tó ń jáde nílẹ̀ Yorùbá ẹ nullify gbogbo yẹn ìyẹn ò dá mọ́. ètò tẹlọ́n kó wá láti Saudi ìyẹn nìkan ló dá. Ẹ wà òkè àwọn Islamic nation tẹ́ ń pariwo ṣé ẹ lè di wọ́n lè fún yín ní citizenship Arab country kankan ni? Ẹ lè rí kankan gbà. Tó bá gba visa èmi ti gbé pẹ̀lú wọn rí. Tó bá lo 2 years yẹ àbí 3 years wàá lọ renew ẹ̀ ni. Tó bá lówó tó invest pa sílùú wọn wọ́n lè fún 10 years àtúlọ ó dẹ̀ lè rọ́ ọmọbìnrin wọn fẹ́. Ṣùgbọ́n ẹ̀yin wọ́n rí yín gẹ́gẹ́ bí ẹrú. Àwọn lè fẹ́ ọmọbìnrin tí yín kọ́ máa fi wọ́n láta. Ṣùgbọ́n ẹ̀yin ò lè rọ́ ọmọbìnrin wọn fẹ́. Ìyẹn lẹ́yìn wá ń pariwo cultures Lárúbáwá lẹ fẹ́ gbé ẹ̀sìn yàtọ̀. Tí ìbáyé pórí èèyàn ò pé àwọn èèyàn ń pe Yorùbá nation ẹ̀yin ń pe Islam nation. Ṣé ẹ̀sìn àti ẹ̀yà Yorùbá ní ẹ̀yà ní Yorùbá ìran ní Yorùbá ẹ̀sìn ní Islam ṣé méjèèjì ṣe compare? Ó lè compare méjèèjì for God's sake.
so ẹ̀yin oníṣẹ̀ṣe kí lorúkọ ẹ̀sìn yín gangan? ẹ mọ orúkọ ẹ̀sìn yín torí Ọbàtálá ò dárúkọ ẹ̀sìn kankan, Olódùmarè ṣáà lòun kì í tiẹ̀, kò sọ pé orúkọ báyìí ní ẹ̀sìn Yorùbá. ẹ̀yin lẹ fẹ́ para yín. ìgbà táwọn èèyàn wáyé tán ṣe àwọn nǹkan oríṣiríṣi tó ju àwọn èèyàn lójú náà bẹ̀rẹ̀ sí sí wọn. ẹ lọ sí Rome, irú àwọn èèyàn Ṣàngó náà wà ní Rome náà, saint náà ń pè wọ́n, òrìṣà ni wọ́n. àwọn òrìṣà dàpọ̀ ní Rome, àwọn Achilles, àwọn báyìí, àwọn kinní kan, saint ní gbogbo wọn, òrìṣà ni wọ́n. lẹ wá fẹ́ kúlé lórí nsìn. so tó bá ti máa péré ní abọ̀rìṣà má máa péré, torí gbogbo Yorùbá ló níṣẹ̀ṣe. torí èmi bí mo ṣe wà, ara dressing pé kéèyàn wọ aṣọ ìṣẹ̀ṣe lélẹ̀ ṣé tí àwọn bàbá wa ti ń wọ̀ tipẹ́. èdè Yorùbá tá à ń sọ ara ìṣẹ̀ṣe ni. kọ́ máa kúnlẹ̀, kọ́ máa dọ̀bálẹ̀ fún bàbá, ìṣẹ̀ṣe ni. kọ́ máa lọ sílé ọkọ, kọ́ máa sunkún ìyàwó, ara ìṣẹ̀ṣe ni. oríkì, kọ́ máa ṣe oríkì ìdílé, ara ìṣẹ̀ṣe ni. kọ́ máa pèèyàn ní àyàn, kọ́ máa lùlù, kọ́ máa ṣe, ara ìṣẹ̀ṣe ni. ẹni tó bá dẹ̀ sọ pé òun fẹ́ máa bọ igi, ara ìṣẹ̀ṣe náà ni. ṣùgbọ́n ẹ̀sìn ló máa sọ fún ẹ pé ṣé o fẹ́ máa bọ igi? ẹni tó bá wù pé kóun máa bọ igi lọ, kò sẹ́ni tó fẹ́ mú sí, ó ti chiefs yẹn as religion tiẹ̀ nìyẹn. tó bá wù èmi, mo lè ní Christianity mo fẹ́ máa ṣe ń tèmi, torí mo ti ní àgbọ́yé pé igi kò lè ṣe nǹkan kan fún mi. tó bá dẹ̀ tún wá àwọn ẹlòmíì lè wò pé Islam gangan lèmi fẹ́ ṣe o, torí mo ti rí èlé mo rí pé Islam yẹn ló pè mí. why tí ẹ wá fẹ́ kú lé orí anything? why tẹ fẹ́ para yín? so ọ̀rọ̀ yín pọ̀ irú ìṣèbẹ́yìn náà ni àwọn fẹ́ babaláwo tẹ wà nínú agitation. a máa ṣe àfẹ́rí fún yín, a máa ṣe kínní, èwo la rí tẹ́ ṣe, ẹlẹ́ẹ̀lóògùn ẹ ní gbogbo ẹ̀, àfẹ́rí mélòó lẹ ṣe? èèyàn mélòó lẹ ti lọ bá nu gbó bí Sunday Igboho ṣe lọ́ngbà ẹ̀? mélòó lẹ́yìn ti lọ? tẹ́ ẹ̀ bá tiẹ̀ fẹ́ ṣe kínní, mélòó lẹ ti lọ bá? ṣebí ìṣẹ̀ṣe náà fi ń gbé ọba sórí oyè, àìmọye ọba tán ti kidnap, tán ti pàdánù, tán ti pa ọmọ, tán ti ṣe gbogbo ẹ̀. ṣebí ìṣẹ̀ṣe yín náà ni, ṣèbára ìṣẹ̀ṣe Yorùbá náà ni, àbí kí lẹ tún fẹ́ sọ? ní tó máa sọ̀rọ̀ nípa ẹ̀ nínú agitation Yorùbá ẹ̀, wọn ò sọ fèmí, mo mọ̀ ń pa ẹ̀, mo lè sọ story yín dáadáa, dáadáa gidi náà ni o, because àti rí àwọn tó ti sọ fún wa rí pé àwọn lè ṣe oyin, oyin máa ta wọ́n pa, àwọn election yẹn a máa fọyín lé wọn ni. ẹ gbowó lọ́wọ́ àwọn èèyàn. eṣinṣin gan fò débi pé oyin máa fò, eṣinṣin lásán ò tiẹ̀ fò. ẹ gbowó, a máa ṣòro ká bá fi ṣe kíní bá ẹ́ńjì máa nọ́ọ̀kì ni. kò sí nǹkan kan tó nọ́ọ̀kì, olè ló pọ̀ jù nù yín, olè. ìgbà tí wọ́n mú Sunday Igboho sí Kútọ̀nù, ara wọn tó ń pè tọ́mọ máa pọ̀ fọ̀ bí lálùdé, àwọn máa ṣe kíní kan ni, tó gbowó lọ́wọ́ àwọn èèyàn. ìkan wà ní bóyá ọ̀nà Ìsẹ́yìn bẹ́ẹ̀ ni, òun ní kíní báyìí, ó ní ó yá lọ ṣe. mo wà lára àwọn tájọ ṣe mítìn lálẹ́ ọjọ́ yẹn, ẹ lọ ṣe náà. mo ti rí kíní kan, gbà tó yá ẹ fún mi ọjọ́ méje pé ó dọjọ́ kẹjọ. òun wó ológbò dúdú ni, ológbò dúdú yẹn ló wá títí dè ní tí gbogbo ẹ fi lọ láti onírọ́ ló pa. mi ì sọ pé kò sáwọn tó lóògùn o, ṣùgbọ́n empty barrel makes the greatest noise. kì í ṣẹ̀yìn tẹ̀ ń pariwo òṣì lórí social media. àwọn tó ní oògùn gangan ká fi most of us ò mọ ibi tán wà. oògùn tẹ́ ẹ ní tó dájú jù ní oògùn kà. káàbúrò yín dé láti lóyìnbó kẹlọ fi nǹkan sí ibi mọ́tò ẹ̀, kó máa lọ kó lásìdẹ̀ntì dànù, kó kú torí pé ẹ ti parọ́ fún pé ẹ̀ ń bá kọ́lé kan, kó má lè wá débi ilé yẹn mọ́, kẹ́yìn lè jogún ilé onílé, ilé àbúrò yín kọ́lé, ẹ̀yìn yọ̀ṣù. àwọn oògùn òṣì ni wípé o fẹ́ kọ̀líìgì ẹ̀ wọ́n promote ẹ̀, kó ti lọ ilé kẹ lọ síbi kíní kẹ lọ gbọ̀n nǹkan sórí síìtì ẹ̀, kó dé lọ́jọ́ kejì kó bẹ̀rẹ̀ sickness. àwọn oògùn òṣì burúkú yẹn lẹ́ni. oògùn tẹ́ máa fi gbà yàwó níyàwó, oògùn tẹ́ máa fi báyàn sọ̀rọ̀ tẹ́ máa gbowó lọ́wọ́ ẹ̀, oògùn tẹ́ ní nìyẹn. lóògùn tẹ́ lè fi emancipate ara yín from financial, spiritual, gbogbo nǹkan bondage tó wà ní. even political bondage tí gbogbo ọmọ Yorùbá wà lẹ́nu ní. àwọn Haúsá, àwọn Fúlàní, ẹ máa gbọ́ pé wọ́n lọ rí màálù funfun àti dúdú mọ́lẹ̀ gbogbo kíní wípé kí ìjà máa ṣe láàrin, ṣèbí ara ìṣẹ̀ṣe tí wọ́n náà lò yẹn, ẹ̀yin ò ṣe ló títí against àwọn káwọn máa jà. so ọ̀rọ̀ onítìrí ayì ń bọ̀ láti wá analyse torí àwọn yẹn làwọn fẹ́ ṣe gọ́ọ̀mẹ̀ntì.